ní tó fẹ́ mi ní concern ni pé báwo lọmọ ẹ̀dá kan ṣe máa kú bẹ́ẹ̀ yẹn just like that tó bá jẹ́ pé bóyá ikú kan náà ló pa mọ́mí àwọn ò dàgbà mọ́mí àwọn ò dàgbà fáyìn mọ́mí yìí lè má dàgbà lóòótọ́ ṣùgbọ́n ìyá yín ò kú ní 42 years o. àwọn ló ń sọ oúnjẹ fún un kí ló ṣẹlẹ̀ the last 72 hours kí ló ṣẹlẹ̀ the last 4 days to the death kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ìyẹn nìkan lè rí ṣò fún wa ẹ máa ṣò èyí tẹ̀lé ṣò yẹn fún wa níbi tẹ́ ẹ ti dírẹ́sì ẹ̀ yẹn tẹ́ ẹ ti wọṣọ sí lọ́rùn yẹn ẹ wàá ṣò the last 4 days yẹn nígbà tó wà lọ sí tàbí tó kú sí afẹ́mọ́ you want to know. ẹ bá jọ̀rẹ̀ egbin ọ̀run àsìkò tá a ní ìdí yín nìyẹn dìde ọlọ́run nípa wa náà báyìí ọlọ́run má pa wá báyìí bí ìsọ pé ara léèyàn sì ni ọ̀tá ẹ̀ a lè sọ ó lè jẹ́ ipò kan wà nínú àlìkámọ̀ bóyá kú ọmọbìnrin yẹn bóyá wọ ẹnìkan ló ti wá tọ́tọ́ pásìkò ẹ̀ ló tó àsìkò ẹ̀ ló tó tí a bá dẹ̀ wá di kókó tá a bá wá kú tó pa wúmà yẹn àwọn ọmọ yẹn wà nínú ewu torí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jà sí ogún property yẹn ló máa bẹ̀rẹ̀ sí ní máa jà sí wọ́n dẹ̀ pa àwọn ọmọ yẹn dànù wọ́n máa ba láìfà àwọn ọmọ yẹn jẹ́. ẹjọ ọmọbìnrin yóò wá ṣé kò tiẹ̀ wá yẹ kán tiẹ̀ fún ní just be fitting burial pé ọmọ 30 years gan kú wọ́n sin ṣé ẹ ó kéré wọ́n ṣáà ní 40 something years náà pé bẹ́ẹ̀ ó ṣàwọ̀ 40 ẹjọ ṣé kò wá deserve kan táwọn mẹ́mọ́ lọ́jọ́ iwájú tó máa pé àwọn ọ̀rẹ́ màmá mi rè báyìí màmá mi kú o àti ẹ̀wá rí pààtì ọ̀rẹ́ kankan àwa rí pààtì èmi ò rí pààtì àwọn èèyàn gidi gan kankan nínú burial yẹn celebrity nínà at least kẹsì ẹ̀fọ́kú ẹlẹ́kẹ̀ wá ṣe meeting àwọn ọ̀rẹ́ náà yẹ kó ń dìde ọ̀rẹ́ kankan mi ò dáwọn èèyàn kankan ṣé kò wá gbúrú ṣé kò lọ́jà àwọn tó ṣe láàánú nìkan ló wà ń bẹ̀ ni àwọn ilé yẹn ó fún mi lówó ó fún mi lóúnjẹ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ó fún mi ní kíni àwọn nǹkan tá a rí ń bẹ̀ nìyẹn kò sí àwọn ọ̀rẹ́ bí wọ́n máa ṣe lókìkí tó popular tó àwọn èèyàn ń kọ́ tó já àwọn ọ̀rẹ́ where are they ipa wo làwọn kó nínú ikú ẹ̀ ṣọ́ọ̀tì ẹ̀ bọ́dà àti bèrè pé ikú wo ló pọ̀ rẹ́ mi kó sì kóra wọn jọ ní 2 mẹ́ta 4 pé ká ẹ tó sin o ẹjọ́ afẹ́mọ̀kú tó pa ṣé sọ́ọ̀sì tó lọ ṣe yẹn ló pa ni o àbí kinní kan ló pa ẹ láti ṣèwádìí torí pé tó bá jẹ́ pé nǹkan mi ló pa ọmọkùnrin yẹn tẹ́ẹ̀dẹ̀ bó má sọ bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn ọmọbìnrin yẹn ò safe. ṣé ẹ báyìí tó bá jẹ́ pé kì í ṣe sọ́ọ̀jì yẹn ló bá pa ọmọbìnrin yẹn tó ẹgbẹ́ nǹkan kan mi ló bá pa á jẹ́ pọ̀ ọmọ àwọn ọmọ tó fi sílẹ̀ yẹn àwọn ọmọ yẹn gan inú ewu ni wọ́n wà. tábà lè ráwọn caucus of friends àwọn committee of friends ó lè dìde sí ọmọbìnrin pé no afẹ́mọ̀kú tó pọ̀ rẹ wa kí ló ṣe gan kí ló pa kí la máa rí níbi tó ti ń jọ poró okú àárí níta sọ ńgbà tí Mohbad náà nìyẹn pé ókè Mohbad kú ìgbà tí Mohbad ń ja poró okú ẹ ṣe fídíò ẹ ìgbà tó fẹ́ kú tó ti ń lọ àti kú ẹ ṣe fídíò ẹ ẹ kàn wá ṣó ẹ̀fídẹ̀ bó ti kú fún wa the same thing to this woman ẹ wá ṣó òbí tẹ́ ẹ ti kò wúbọ̀ mú tẹ́ ẹ ti kò wúbọ̀ létí tẹ́ ẹ ti tẹ̀ kalẹ̀ ẹ wá jókòó tí ẹ wá ń romance ẹ dákun ṣé ẹ wà òkè ṣá ẹ wá ń romance òkú nígbà tó ọmọbìnrin máa fi gbà tó ti Amẹ́ríkà dé gbà tó bẹ̀rẹ̀ síkìrìsì ọkọ̀ àkọ́kọ́ yẹn ń kọ́ ẹ ṣe fídíò this is a woman tẹ́lẹ̀ pé òun náà láàkì fídíò ó máa ń ṣe fídíò always ni ẹ ṣe fídíò rẹ̀ fún wa ìgbà tó wà dùbúlẹ̀ ẹ̀sán yẹn níjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ẹ ṣe fídíò yẹn fún wa àárí ìgbà tẹ́ admit ẹ̀ ṣọ́ọ̀ títù ló kú sí ni àbílẹ̀ ló kú sí àmọ́ nǹkan kan nobody knows ẹ wá ń ṣó òkú ẹ̀ fún mi tẹ́tí kò wúbọ̀ nímú àtẹ́tí ẹjọ́ ṣé wèrè lẹ pàwọ́ táwa social media ni ṣé gbogbo wa lè rò pé ọpọlọ wa ò sí ń bẹ̀ ni ẹjọ́ ẹ̀yin press náà tún wá lọ́bẹ̀ ẹ̀yin press oníwèròyìn ẹ tún wá lọ́bẹ̀ ẹ wá sí ẹ lè béèrè pé ẹjọ́ kí àwọn ọmọ Nàìjíríà fẹ́ mọkú tó pọ̀ ọmọbìnrin yìí tẹ́ ẹ bá lè dájẹ́ṣẹ́ ẹ dẹ̀ forúkọ wa jẹ́ mbẹ̀ pé àwọn ọmọ Nàìjíríà sọ pé àwọn fẹ́ mọkú tó pọ̀ ọmọbìnrin yìí gan torí pé wọ́n ní ọ̀run máa yọ̀ ní gbogbo wa là ń bọ̀ kò dẹ̀ sẹ́ni tó tì mọ́jọ́ tó tì òun náà máa yá kò sẹ́ni tó mẹ́ni tó kàn ilé ayé tẹ̀dẹ̀ ń wò ilé ayé ìgbẹ́ ó gbẹgẹ́ gan don't trust nobody tó bá jẹ́ pé nǹkan kan ló pa ọmọbìnrin ṣé sọ́ọ̀jì ló pa ni ṣé nǹkan kan ló pa tó bá jẹ́ pé nǹkan míì ló pa ọmọbìnrin yẹn ṣáà ọmọ yẹn náà safe báyìí àwọn ọmọ tí wọ́n fi sáyé sáà ọmọ yẹn wọ́n wọ̀n sí nínú ewu ṣé kò séwu fáwọn ọmọ yẹn gbogbo yẹn àwárìrò ẹ̀yin ọ̀rẹ́ kan wà mórí mù síbẹ̀ ẹ̀yin náà wà sọ̀rọ̀ ẹ wá dákẹ́ síbẹ̀
wọ́n kàn dẹ̀ wá débẹ̀ wọ́n kàn dẹ̀ gbé bẹ́ríà kalẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ríà wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sin òkú yẹn náà just like that láì ṣòkú adìyẹ wọ́n kàn sí bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ Ọlọ́run jẹ́ kí tiwa náà yá báyà ní fọjọ́ ọlọ́jọ́ lọ wọ́n ní kú tó ń pojú gbà ẹni òwe ńlá ló ń pa fún ni ẹjọ́ ẹ̀yin ọ̀rẹ́ níbo lẹ wà èèyàn alájọṣe ẹ̀ níbo lẹ wà à ń fẹ́ mọ ikú tó pa ọmọbìnrin ikú wo ló pa gangan ṣé sọ́jú yẹn ni àbí nǹkan mi ló pa kí lẹ̀ ń bò nínú ikú tó pa ọmọbìnrin kí lẹ̀ ń bò gọ́vnà ìlú gan kú àmọ́ ikú tó pa wọ́n sọ ikú tó pa nígbà tí gọ́vnà Ọ̀yọ́ state tó ṣe ìsìta constitution kìíní kan ṣé wọ́n sọ ikú tó pa ni nígbà tí gọ́vnà Èkìtì àbí gangan kú láìpẹ́ ṣé wọ́n sọ ikú tó pa ni kí lẹ̀ ń bò nínú ikú tó pa Egbin Ọ̀run àbí kí ló ń jẹ́ kí lẹ̀ ń bò ń bẹ kí ló secret nínú ikú tó pa tó bá jáláwo ni ẹjẹ́ gbọ́ tó bá jẹ́ oníṣègùn ni ẹ sọ fún wa tó bá lẹ́ẹ̀dẹ́ yẹn Ọlọ́run náà ẹ sọ fún wa tó bá ìmọ̀ ló bá pa ẹ sọ fún wa náà kí ló ń bọ̀ lókè sílé ìgbà kí la yóò rí kí lẹ̀ ń bò nínú ikú tó pa ọmọbìnrin yẹn tẹ̀fẹ̀ ká mọ̀ ẹ jọ náà ọmọbìnrin yẹn wá kú tán ẹ dẹ̀ ti sáré palẹ̀ mọ́ ẹ ti sáré lọ sí ẹ ti sáré lọ gbò mọ́lẹ̀ just like that àwọn chọ́ọ̀chì náà gbogbo tán ṣe bẹ́ẹ̀ náà kò wá organize oníkálukú ṣe àkọ́ṣe à ń sọ bálabàlá lẹ́nu ń bẹ̀ náà ni ẹ wá sí tán ọkọ náà sọ títí ẹ àwọn ti pààtì láti 7 years ago ẹ pààtì ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ sì làwọn ó sì ní kó máa bóun mọ́nítọ̀ kínní kan ṣé wèrè lẹ pè wá ni. this is èèyàn fẹ́ pé kó tó kú ó ti lọ san gbogbo skul ọmọ ẹ̀ lẹ̀ owó táwọn ọmọ máa fi parí skul secondary school ọmọbìnrin ti lọ sanwó skul lẹ̀ ẹ wá ní ó ti mọ̀ pé òun máa kú sítorí ẹ̀ lẹ̀ fẹ́ wádìí nǹkan tó pa kí lẹ mọ̀ tó ń ṣe kí lẹ mọ̀ tó pa kí lẹ mọ̀ afẹ́ mọ̀ tó pa ọmọbìnrin yẹn ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ tó fi lè mọ ọmọbìnrin yẹn lọ sanwó skul àwọn ọmọ ẹ̀ ó ti mọ̀ pé òun ti ní problem ẹ jọ àwọn ọmọ yẹn dẹ̀ sì kéré ilé tí wọ́n yẹn filẹ̀ báyẹn sìn ṣọkọ ló fẹ́ wà ní ìkíà ẹ̀ ni àbáwọn àbúrò ló fẹ́ wà ní ìkíà ẹ jọ property tí máa woman yẹn filẹ̀ báyìí àwọn wo ló fẹ́ wà ní ìkíà property yẹn ṣáwọn ọmọ yẹn kí làwọn ọmọ yẹn gbọ́n mọ̀ ẹ jọ àgbàlagbà gan ó kú wọ́n ń jà sógun á tó ń bọ̀ sí àwọn ọmọ kéékèèké yẹn ṣáwọn ọmọ yẹn ò sínú danger báyìí ṣé kò séwu fáwọn ọmọ yẹn báyìí relationship wo ló wà láàrin ìyá àwọn ọmọ yẹn àtàwọn àbúrò ẹ̀ tó wà ń bẹ́ẹ̀ tán fi sílẹ̀ relationship wo ló wà láàrin wọn ṣáwọn ọmọ yẹn ò sí nínú ewu báyìí ṣé kò sí wàhálà fáwọn ọmọ yẹn fọjọ́ wájú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ́ rẹ̀ ẹ ló yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ yẹn kẹ́ ẹ dúró tán fáwọn ọmọ yẹn kẹ́ ẹ dúró bí ọmọ ogun fáwọn ọmọ yẹn lẹ́yìn tẹ́ ẹ jọ́ rẹ̀ Ẹ̀gbin Ọ̀run àwa rí ìgbẹ́ tẹ́ ẹ jọ́ rẹ̀ èmi ò rẹ́ nìyẹn kan náà àwọn ọ̀rẹ́ àti ẹ̀rí kan tó pẹ́ lágbájá ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n ní ẹni tó ṣojú òtẹ́ tó ṣẹ̀yìn celebrity ni now even ẹ̀yin olórin bóyá ẹ̀yin olórin lẹ fẹ́ dúró ni o bóyá ẹ̀yin pastors lẹ fẹ́ dúró sí lẹ fẹ́ dúró tì ni o ó yẹ kẹ́yìn kan ṣara yín jọ kẹ́ ẹ dúró kẹ́ ẹ ṣojú kẹ́ ẹ dẹ̀ tún ṣẹ̀yìn fọmọbìnrin yìí bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣojú rí kẹ́ ẹ padà wá ṣe ẹ̀yìn pé no kẹ́ ẹ mọ custody àwọn ọmọ yẹn pé bó làwọn ọmọ yẹn fẹ́ dúró sí ta ló fẹ́ take care àwọn ọmọ yẹn kẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ yẹn pé relationship wo ló wà láàrin bàbá wọn àtìyá wọn kẹ́ ẹ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kẹ́ ẹ fọ̀rọ̀ wá àwọn ẹ̀gbọ́n yìí lẹ́nu wò kẹ́ ẹ má lọ kó ọmọ ilé ìkà lọ́wọ́. ẹ jọ àbí wọ́n ní sickness ọjọ́ mẹ́rin so it means nígbà tó ta Amẹ́ríkà dé gan ó sì wá okay why tó fi jẹ́ sickness ọjọ́ mẹ́rin kí ló pa we want to know a fẹ́ mọ̀ àìsàn ọjọ́ mẹ́rin wọn ò sọ pé gbà tó ta Amẹ́ríkà dé pé ó sì sick náà wọn ò sọ pé ó sick ó kàn sick 4 days ni ó dẹ̀ kú àwárí fídíò gbà tó sick yẹn àárí nǹkan kan kí náà sọ pé ó ṣe kí náà diagnose fún lọ hospital kí náà sọ pé ó mu àbẹ́ ìgbé àbí ṣé nílé ló kú sí ni ṣé ìgbé lọ sí hospital we want to know. bí sọ pé máì tí bí kírísítẹ́nì máì tí wá ìsinmi láàrin ọ̀tá ló wà àwọn ọmọ tẹ́kù kalẹ̀ yẹn báyìí sí ṣé àwọn yẹn ò sí nínú ewu ṣé àwọn yẹn ò sí nínú ewu ṣé wọn ò sí lẹ́nu ọ̀tá ṣé wọn ò sí lọ́wọ́ ọ̀tá ilé rìn gidi báyìí sí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà sílé báyìí wọ́n máa wá jà sílé àwọn fámílì àdìde oníkálukú àdìde ṣé àwọn yẹn ò sí nínú ewu kí làwọn yẹn dámọ̀ nínú property kí náà mọ̀ nínú wàhálà ilé ayé. God bless you. They're supposed to do autopsy to know the cause of death. God bless you, mami. Ni wa yin ti. Why? Tá máa ṣe báyìí ní Nàìjíríà.
anybody akọ kú ẹ kàn lọ máa gbé wọn sí ẹ ní mọ̀ ó yẹ kẹ́ ti ẹ jókòó kẹ́ ti ẹ ṣe meeting ẹ tẹ́ bá jọ̀rẹ́ kẹ́ dìde tán kíní kú wo ló pa ọmọbìnrin yìí ṣó sì kíní ṣé malaria ló pa ni ṣé bà ní ṣé kíní kan ni we want to know ẹ jẹ́ ká mọ̀ ẹ fún wa ní autopsy nǹkan tó pa ẹ wá ṣe autopsy ṣe kankan láàrin 3-4 days ẹ ti lọ gbé sí dànù láì ṣàdìyẹ kọlọ má jẹ́ kákọ kú dànù báyìí tẹ́ bá lọ sí ọmọ ibi tó wáyé pé àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀gán mọ̀ nípa kú tó pa àbẹ́nìkan ló pa ńkọ́ ṣé àwọn tó pa yẹn ṣé wọ́n lè pa wọ́n mọ́ ẹ̀ ṣé wọ́n lè pa wọ́n mọ́ yẹn ṣé àwọn yẹn ò sínú danger ṣé kò séwu fáwọn ọmọ yẹn nítorí ẹ ká wò ń bẹ́ẹ̀ nìyẹn o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wà very very careful mi ò mọ̀ ẹ̀yin tẹ́ bá jọ̀rẹ́ gbin bí tẹ́ bá wà ẹ jọ̀ọ́ ẹ jáde sọ̀rọ̀ woman yìí. Yes, only why bury her quick? Even the husband was not informed. We learned from others' mistake. God bless you. She's not a Muslim. Only she's not a Muslim. Why bury her? I don't know. Me, my reason she's not a Muslim. Kò yé mi náà. Tá bá kàn sọ pé ká kàn dákẹ́ lórí ọ̀rọ̀ kú mà yẹn. Èèyàn kàn dákẹ́ ni kò yẹ ká dákẹ́. Today mi kàn jókòó mo kàn ro many things concerning that the death of that woman. Èmi ò post ẹ̀ mi lè post nǹkan bẹ́ẹ̀ yẹn. Yes. Facebook when they need autopsy to know if it is an hereditary condition. Wọ́n ní kàn ṣe ó lè jẹ́ hereditary ló yẹ kíní kan nìkan mọ̀. Àbúrò wa sọ pé màmá àwọn tètè kú torí pé ìyá àwọn kú ẹ̀gbọ́n náà tètè kú. Ká ló sọ fún yín bẹ́ẹ̀? Tó bá yẹ pé nǹkan tán lónìí tó bá yẹ bóyá fún ní nǹkan jẹ ni bóyá ní tìlú mọ̀. Ta ló mọ̀ yẹn? Wọ́n ní Egbe Ọ̀run is from Muslim home. I guess he's still practicing Muslim low-key. Kò practice rí ṣọ́ọ̀ṣì tó bá ń ṣe kíní ayé àwọn kérúbù yẹn ni ara kò ṣe Muslim. Kì í ṣe Muslim, it doesn't matter. Kì í ṣe Muslim. Ṣẹ̀rí tí òkú bá kú bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣe meeting ni àtọ̀rẹ́. God bless you when it doesn't matter. Kò matter. Kò matter ẹjọ́. This is a celebrity. Ẹni tí wọ́n mọ̀ tó yẹn gan ó kú gan wọ́n máa wá kí ló pa. Ẹ máa láti rí doctor. Ẹ máa rí doctor. Ẹ máa ráhùn tó yẹ kó ẹkẹ́ rí ẹjọ́. Kí ni ẹkẹ́ tó gbòkú kúrò ń bẹ̀lẹ̀ máa bẹ̀rẹ̀ wíkẹ́ ẹjọ́ kí ló pa lágbájá. Ẹ máa ṣèwádìí yẹn kí ló pa lágbájá. Ẹjọ́ woman yẹn wà ń bẹ woman yẹn lè máa sunkún káàkiri báyìí sìn. Wọ́n ní her mom remembrance it is her first she invited and she dressed Muslim. No ṣé nígbà tó bá sin òkú màmá ẹ̀ ní mùsùlùmí reason ni pé màmá ẹ̀ sì ń ṣe mùsùlùmí kí màmá ẹ̀ tó kú ló ṣe lo Muslim kìíní fún màmá ẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe ni màmá mi mùsùlùmí màmá tèmi náà but Christian lèmi. Yes wọ́n ní in America even Nigeria they do autopsy for any death of unknown origin. Báwo lè ṣe máa kú táwa pé àwọn nǹkan àwọn tó pẹ́ nìyẹn ẹ̀dẹ̀ lọ sí bẹ́ẹ̀ náà no màmá tó bí mi mùsùlùmí nìyá mi bọ̀ létà màmá mi sọ pé òun fẹ́ máa ṣe Christian ó dẹ̀ bá mi lọ sí wọ́n dẹ̀ bá wa lọ sí church màmá mi dẹ̀ sì dìgbà màmá mi di Christian kó tó kú àdẹ̀ sí wọn ìjọ kẹta la tó sun mọ́ èmi. Yeah, they know what kill her. Why hiding it? Kí ni hide fáwọn ọmọ Nàìjíríà sí. Ṣé gbọ́ báyìí wọ́n ní no her mom was a Christian she married Muslim. Ṣé gbọ́ báyìí nítorí nǹkan kan wà behind ikú ọmọbìnrin yẹn ẹjọ́ ṣé àwọn ọ̀rẹ́ ṣé kò láwọn ọ̀rẹ́ ni ṣé kò láwọn èèyàn ni ẹ̀ẹ́dẹ̀ rí pé tẹ bá wò ó ẹ rí pé Ọlọ́run má jẹ́ kíyà padà jẹ àwọn ọmọ yẹn torí mi ò ráwọn èèyàn gidi kankan nínú gbogbo nǹkan ṣe lọ́jọ́ yẹn èmi ò ráwọn èèyàn kankan bẹ̀ téèyàn lè fọkàn tán o to be sincere o. Wọ́n ní mama what if they decide to keep the reason they don't have any right to keep the secret within their family tó yẹ kó máa fẹ́ keep ẹ̀ wọ́n ò ní gbé òkú ẹ̀ wá social media láwa àwọn náà wá tẹ́ òkú fún wa ń bí àwa dẹ̀ máa dá sí déyẹ òkan wá for them to post the burial to post the corpse on social media wọ́n máa sọ kú tó pa fún wa sẹ́ẹ̀ wọ́n máa sọ kú tó pa a fẹ́ rí certificate of death àbí death certificate a fẹ́ rí social media yìí àwọn náà gbé wá fún wa máa rí celebrity ni social media person ni woman yẹn náà a fẹ́ mọ kú tó pa woman yẹn gọ́fúnà ìlú gan kú wọ́n sọ nǹkan tó pa fún wa bẹ́ẹ̀ ni gọ́fúnà ìlú ó kú wọ́n sọ tó pa fún wa ẹni ó lu mọ́gùn gan wọ́n máa sọ fún wa pé mọ́gùn ló lù o ẹni ó kú sórí obìnrin olóbìnrin wọ́n sọ fún wa bóyá orí ọkùnrin ẹlẹ́kùnrin làwọn náà sọ lọ́kú sí kán jẹ́ àmọ̀ kò yẹ ò jẹ́ bá rí àwo òsàmbì kó sọ fún bóyá kú ti kú àsánìyàn lẹ́gbàá sáfẹ́ bá wí ni kí ló pa wọ́n a fẹ́ mọ̀ wáyé kí ló ń kí ìpẹ́ fún
àbúrò ẹ̀ dẹ̀ sọ nǹkan kan when there is that is how we learn in science and research so that doctor will know how to correct the ailment. God bless you. Yes, when it doesn't matter, they need to do the investigation and do an autopsy course. That is it. Very simple. Kò sí nǹkan tó burúkú jù ńbẹ̀. Sharing tá à ń sọ yìí, Ọlọ́run nípa wa náà báyìí o. Ọlọ́run má jẹ́ kúkú ya o. Bẹ́ẹ̀ bá kú, èèyàn rẹ̀ ń gbèjà rẹ̀ o. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Tá a bá kàn dé ká dákẹ́ síbẹ̀. Ká dákẹ́. Woman yẹn kàn máa kú bẹ́ẹ̀, ìyá dẹ̀ máa jà àwọn ọmọ yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Yes. Wọ́n láti investigate matter yẹn. Kí ló pa? Ibo ló kú sí? Ṣé hospital ni? Ṣé ilé aláwo ló kú sí ni? Ṣọ́dọ̀ kìíní ló kú sí? A fẹ́ mọ ibi tó kú sí. Ìyẹn ò matter, ó ti kú. Ọlọ́run ti fi kú bò láṣìírí. Yes. One, even if she pass away from an autoimmune disease or terminal illness, cause of death must be cleared, stated. God bless you. Ṣé gbọ́ báyìí àwọn tó ń kàwé jára lọ́nà ń sọ̀rọ̀ yìí. One, she may have hereditary illness or complication from the surgery. Kí náà wá ń bò ń bẹ̀? Hereditary sickness o kò yẹ ò jẹ́ tuntun. Bóyá inú ilé bóyá hypertension wọn pa àwọn family kan, bóyá diabetes ni bóyá kíní kan yẹn ò jẹ́ tuntun. Ikú mọ́ pa àwọn mìíràn kékeré, ìyẹn ò ní kàn bò kí náà ń bò fún afẹ́mọ̀kú tó pa woman yẹn. Ká mọ̀ bóyá àwọn yẹn safe. Wọ́n ní the husband said she went for another surgery. Tó bá jẹ́ pé surgery míì náà lọ padà lọ tó padà pa, ẹ jẹ́ ká mọ̀, ẹ má rẹrù tí kì í ṣe tiyín. Àwọn àbúrò àwọn yẹn tí ń attack àwọn àbúrò yẹn báyìí sìn. Pé bóyá wọn ò mọ̀, àwọn yẹn tí ń attack àbúrò. Mo wo show ẹnìkan lẹ́nu tó ní pé wọ́n gbókù tira pé wọ́n ṣòkù nígbà tó wà láyé. Wọ́n wá ṣòkù, wọ́n wá ń romance ẹ̀ náà lọ́mọ. Pé kí ni ìtumọ̀ yẹn? She looks so healthy. Yes. Ẹ tó bá ní cancer, ó máa lágbẹ, a máa ti máa rí pé ó ti láwọn illness kan. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó ṣe, kí náà hide nǹkan tó ṣe fún. Yes, when the husband said they wanted to bury her same day. Torí kíni? Ẹ fẹ́ sí lọ́jọ́ yẹn, torí kíni tó wà ńbẹ̀ tẹ́ fẹ́ sí lọ́jọ́ yẹn. We want to know. Ẹ kàn sọ fún wa. So that a ní máa worry àwọn èèyàn ní máa ṣe rí àwọn èèyàn máa drag yín o, ẹ̀yin family Ẹ̀gbin Ọ̀run. Wàláhì tí àwọn máa bèrè lọ́wọ́ yín social media o, ọ̀tọ̀rọ̀ mo sọ fún yín yẹn o. Ó máa kọjá àti Mohbad tẹ́ ẹ̀ bá ṣọ́ra. Tẹ́ ẹ̀ bá tètè wá clear ara yín báyìí. Á kọjá àti Mohbad, ẹ̀yin family Ẹ̀gbin Ọ̀run. Èmi ò mọ nǹkan tẹ́ ẹ̀ ń bò nínú tó pa bọ̀bọ̀ ọmọbìnrin yẹn. Kí lẹ̀ ń bò ń bẹ̀? Ó yẹ kẹ́ ẹ ṣe meeting. Èèyàn yẹn kú, ẹ máa ṣe kinní, kí náà máa ń pè kí náà máa condolences. Ẹ máa ṣe fún ẹ máa gbé picture. Obituary ẹ máa ṣe, ẹ gbé picture lẹ̀. Àwọn èèyàn gidi á máa wá. Wọ́n máa kọ kíní síbẹ̀, wọ́n máa kí, wọ́n máa kọ síbẹ̀, wọ́n máa kọ note, ẹ máa keep kíní yẹn for future purpose fáwọn ọmọ ẹ̀. Ṣé ẹ ní sense ni? Service of song, yes. Ẹ ṣe service of song fún. Ẹ máa ṣe condolences ẹ̀ kíní síbẹ̀. Àwọn èèyàn wá from different country, from different states. Wọ́n wá kí yín sílé, wọ́n dẹ̀ máa kọ̀wé, wọ́n á kọ oríṣiríṣi nǹkan tó pa wọ́n pọ̀, wọ́n á kọ oríṣiríṣi nǹkan. Kíní yẹn máa wà ńbẹ̀ fáwọn ọmọ yẹn láti máa kà lọ́jọ́ iwájú. Nípa àwọn tó grant àwọn tó wá kí bàbá àwọn bàbá àwọn kú leléyìí tí ìyá àwọn yẹn ò bá tiẹ̀ gbé ní ìsìn. Tí ẹ̀ wá ṣe àfi bí ẹni pé ìgbàtàrà oko bá kú. Yes. Bí ìgbàtàrà ẹ bá kú. Mo ní ẹ̀ bá tádì ẹ bá kú kọ́ máa ń lọ ta wọn lọmọ bádìí ẹ bá kú àtàlà lọ. Bádìí ẹ gan bá kú gbà máa lọ ta sí ni wọ́n pè lò sí. Ẹ dákun láì ṣadìyẹ. Tí ẹ wá rí exercise book àwọn tí ò lórúkọ tó woman yìí, àwọn tí ò jẹ́ gbajúmọ̀ tó báyìí gan. A máa rí wọ́n gbé exercise, wọ́n gbé table lẹ̀, wọ́n gbé picture tó bá fine, wọ́n gbé sí àwọn èèyàn tó bá ń wá máa kọ kíní. Ṣe yẹn. Yes, àwọn colleague ẹ̀ náà máa wá, wọ́n wá sign, wọ́n wá síbẹ̀, wọ́n wá ṣe honor, wọ́n wá honor èèyàn wọn tó lọ. Ṣé ẹ rò pé àní sense ni? Ẹ jọ̀ọ́, tẹ́ bá lẹ́yìn family rẹ̀ ṣe gbogbo nonsense yẹn kò kàn wá o. Àwọn èèyàn máa drag yín níbi tá a wà yìí. Social media wọn pè bí wọ́n á drag yín ẹ̀mí yín máa bọ́. Bẹ́ẹ̀ ni wọ́n á drag yín ẹlẹ́ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀. Ṣó ti ṣe báyìí sìn? Wá ṣe yẹn, èèyàn bá jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ìyá Pasuma kú, ó gbèwé kalẹ̀ táwọn èèyàn wá ń kọ́ tó wá ń kí sínú ilé. Tó wá ń kí. Wọ́n wá ń kí síbẹ̀, wọ́n máa kọ́. Gbogbo èèyàn ló wá kí, difference làwọn èèyàn ti wá. This is a woman tó lọ ń kẹ́ tó bẹ́ yẹn tó dẹ̀ tún mọ̀yàn jáde ní gbogbo ó fẹ́ lójú ìlú túmọ̀ Yorùbá tí ó ti dé ní diaspora táwọn èèyàn mọ̀ káàkiri. Ó kọrin, olórin ni, prophetess ni, àwọn olórin ìwà kan máa ṣe service of song fún kó oríṣiríṣi olórin kó kọrin, àwọn pastors wà bẹ́ẹ̀ káàkiri gbogbo ló mọ̀ wọn wá ṣe wọn wá họ́nà ẹ̀ fún lẹ́yẹ ìkẹyìn.
ẹjọ́ ó bá tẹ̀jẹ̀ páláwo náà tó bá yẹ pàwo ló bá ṣe ẹ jẹ́ ká mọ̀ tẹ́pọ̀ aláwọ̀ sọ pé àwọn òfẹ́ kan ṣe sáfíìsì fún. Yes, wọ́n ní assist need to tell us what happened to Egbi Orun in our last 24 hours. No, even we want to know what happened to her that first day, 4 days to her day. We want to know. A fẹ́ mọ̀ tó kú tó pa. Ká má sọ yẹn fáwa. Àwa ní ká má sọ̀rọ̀ ṣé àwa jẹ́ bí ọmọ àgbẹ̀ kọ́rùn lóko ní àbá jẹ́ bí bébì. Wọ́n láti sọ fún wa kí ni tó bẹ̀rẹ̀ ṣé another surgery mi ló ṣe ni ẹ wo mẹ́rẹ̀wó ni má jà gbọ́ ṣé wọ́n máa fi kú yọ̀yàn náà bọ́ máa fi òkú ṣẹlẹ́yà ni. A padà ṣe surgery mi ni o nǹkan báyìí ló ṣe o wọ́n ṣe surgery kí ni simple as ABC. Ẹ jọ ẹ̀yin press ẹ bá lọ bẹ o. Àwọn family tó wà ń bẹ̀ àwọn wo ló wà pẹ̀lú ẹ̀ in the last 4 days yẹn a fẹ́ mọ̀ nǹkan sọ fún wa. Hospital wo náà gbé lọ kí náà dictate ń bẹ̀ pé ó ń ṣe tó fi lè jẹ́ pé ikú la wá gbọ́ àgbà rẹ̀ ikú la gbọ́. 4 days tó fi ń ṣàárẹ̀ yẹn lórí bẹ́ẹ̀dì ẹ̀ ṣe fídíò ẹ̀ kẹ́ sẹ́ǹdẹ̀ kẹ́ bá wa fi sórí kíní kárí ó yẹ kẹ́ máa fídíò ẹ̀ sílẹ̀ ìgbàtẹ́ mọ̀ pé ó máa kú yẹn ó yẹ kẹ́ ti máa fídíò ẹ̀ sílẹ̀. Yes, even sister Quadri sister Faith lórí olúwa mi ò ní wá yín tí ojú òní tí ẹ̀ ní kúkú yà. Even Sisi Quadri nígbà tó máa kú ó ṣe fídíò nínú mọ́tò nígbà tó ń lọ ó ṣe fídíò wọ́n ṣe fídíò tó fi dé Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣe fídíò níbi tó wà lórí iṣẹ́ àtọ́jókòó sí ilé Sisi Quadri gangan. What are you telling us? Ẹjọ́ náà Sisi Quadri tó jẹ́ òṣèré tí ò kọ́ mansion tí ò lówó tó wúmọ̀ yẹn nìyẹn ó lórúkọ wúmọ̀ yẹn náà lórúkọ Sisi Quadri wọ́n ṣe bìbítì bẹ̀rẹ̀ fún Muslim ní Sisi Quadri náà wọ́n ṣe bìbítì bẹ̀rẹ̀ fún Sisi Quadri kí lẹ̀ ń sọ fún wa wọ́n ṣe bìbítì bẹ̀rẹ̀ wọ́n ṣe fún Sisi Quadri náà báwo tọmọbìnrin ṣe jẹ́ tóun ò fi deserve ẹ̀ ṣé kò láwọn ọ̀rẹ́ ni ṣé kò láwọn tó lè họ́nà ẹ̀ ni àwọn lẹ́yìn ìgbà tó tún níjọ́ kẹjọ àwọn ọmọ eléré tún lọ bẹ̀ wọ́n tún lọ tan kándù. Ẹjọ́ a fẹ́ mọ kú tó pa Egbin Ọ̀run we want to know yẹ òkan wá ẹ bá lọ invite àwọn àbúrò ẹ̀ gbogbo ẹ lọ bá interview gbogbo ẹni tó bá kàn yín oníwèé ìròyìn tó bá kàn ẹ bá mi cut ẹ̀ fún wọn a fẹ́ mọ kú tó pa ọmọbìnrin yìí tó fi jẹ́ pé ẹ̀sìn under 24 hours ẹ̀sìn jẹ́ káwọn èèyàn wá fún ní condolences ọ̀nà tó máa ń ṣe sínú ilé wọ́n máa gbéwèé kalẹ̀ àwọn èèyàn wá kọ́ pé àfẹ́ ẹni wá o Ọlọ́run fẹ́ jù wá lọ ó ti kú o àwọn ọmọ èèyàn máa rí for future pé àwọn báyìí náà wá ọ̀nà ikú ìyá àwọn kò sí yẹn ń bẹ̀ ẹ wọ́n sáré lọ bò mọ́lẹ̀ ṣé ẹ ti retí ẹ ti gbẹ́ kò tó kú ẹlẹ́kò tó kú ni because I don't know ibo ló kú sí ṣé hospital ni a fẹ́ mọ̀ ẹ̀yàn ló padà ṣe operation kan ni ṣé yẹn jẹ́ ẹ̀kọ́ tó jòrò rí ni ẹlòmíì àmọ́ ṣe surgery 16 ẹlòmíì ṣe 15 á padà kú ẹlòmíì lè survive fún yín ò jẹ́ tuntun a fẹ́ mọ̀ tó pọ̀ sí ikú ẹ̀ ni ẹ sọ fún wa tó fi jẹ́ pé kò wá deserve kẹ́ẹ̀kan tí ẹ̀ họ́nà ẹ̀ ajá kú nílùú tá a wà yìí wọ́n họ́nà ẹ̀ wọ́n ṣe bẹ́ríà fún kò wá sí Sisi Quadri ikú ẹ lọ́wọ́ ẹ wo gbogbo àwọn tó jẹ́ sẹ́ni tí wọ́n lè débẹ̀ lọ́jọ́ yẹn ọjọ́ kejì báyìí wọ́n lu bẹ̀ pa ni wọ́n lu ìlú Ìwó pa ni gbogbo àwọn tọwọ́ èyí tẹ wá ń gbé tẹ wá ń ṣíà ẹ kàn ń ṣíà post ọmọbìnrin ẹ kàn ń ṣíà ẹ kàn ń post ẹ ṣé yẹn ni ìyẹn ló kàn àbí kí ló pa ọmọbìnrin yìí ṣé àwọn ọmọ yẹn tó bá yẹ pé ṣe ni wọ́n pa ọmọbìnrin yìí ṣé àwọn ọmọ rẹ̀ gangan ò sínú danger ṣé wo ò sí ń bẹ̀ fáwọn ọmọ yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa share show yìí ẹ bá wa share God bless you ẹ bá mi share ẹ má lórí ètò yìí láì share show yìí a fẹ́ mọ ikú tó gba tó pa Egbin Ọ̀run we want to know èmi ò mọ̀ rí mi ò dẹ̀ share show èmi dẹ̀ ní share ẹ̀ because ìgbà tó wà láyé gan mi ò share show èmi ò celebrate ẹ̀ why is ma celebrate ẹ̀ ń sìn but ní tó fẹ́ mi ní concern ni pé báwo lọmọ ẹ̀dá kan ṣe máa kú bẹ́ẹ̀ yẹn just like that tó bá jẹ́ pé bóyá ikú kan náà ló pa mọ́mí àwọn ò dàgbà fáyìn mọ́mí ilé má dàgbà lóòótọ́ ṣùgbọ́n ìyá yín ò kú ní 42 years o mọ́mí àwọn ò dàgbà tó fi kú mọ́mí àwọn ò dàgbà ṣé 40 years mọ́mí yín kú ni mọ́mí yín ò kú ní 40 years now ó yẹ kó náà lè tó mọ́mí yín kó náà tó kú now kí ló wà tó ń ṣe wá kú below your mommy's age. Yeah, when the husband said that the kids told him something the day of burial, let him come out and say it too. Ṣé gbọ́ báyìí. Wọ́n lọ kọ́ sọ pé àwọn ọmọ sọ, ó ló sọ fún òun pé àwọn ọmọ ló sọ fún òun pé mọ́mí àwọn ti sanwó school òun tán, wọ́n ti ṣe kinní kan tán. Why tó sanwó school àwọn ọmọ ẹ̀ tán? Kí làwọn kan tó ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́. Àwọn ló ń sọ oúnjẹ fún un. Kí ló ṣẹlẹ̀ the last 72 hours? Kí ló ṣẹlẹ̀ the last 4 days to the death? Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Ọlọ́pàá kó everybody kó ṣe investigation kan máa wo kí ló pa woman yẹn náà.
tí ò bá dẹ̀ sí anything wọ́n á dẹ̀ release wọn. ẹ jọ òkú wa kú tán ẹ wá wọṣọ fún ẹ wá ń lẹ̀ mọ́ lẹ wá ń lọ́ mọ́ ẹ jọ kí ni ìsúnmọ́ yẹn ojú yín wá dá ẹrù òtí ẹ̀ bà yẹn lè jókòó tó kú bẹ́ẹ̀ yẹn èyí tẹ́ ẹ̀ ní rí mọ́ kò tí ẹ̀ sí feelings yẹn nínú ara yín wípé ẹni yìí ẹ̀ ní rí mọ́ ẹ wá ń fọwọ́ pò bí ẹni po flower ẹ jọ no ìyẹn nìkan lè rí ṣò fún wa ẹ máa ṣò ẹ̀yin tẹ́ lè ṣò yẹn fún wa níbi tẹ́ ẹ ti dírẹ́sì ẹ̀ yẹn tẹ́ ẹ ti wọṣọ sí lọ́rùn yẹn ẹ wàá ṣò the last 4 days yẹn nígbà tó wà lọ sí tàbí tó kú sí afẹ́mọ́ we want to know nítorí pé tá a bá wádìí yẹn àwọn ọmọ yẹn máa wà ní danger àwọn ọmọ tẹ́ ẹ kó dání yẹn àwọn ọmọ tó kù fi sílẹ̀ àwọn méjèèjì yẹn àwọn ọmọ yẹn àfẹ́ káwọn ọmọ yẹn wà ní danger bí ọmọ woman yẹn rí but ọkàn mi ò gbà pé káwọn ọmọ yẹn má sí nínú ewu I'm so disturbed nípa torí àwọn ọmọ yẹn mo wà disturbed tó bá jẹ́ pé ikú máa yẹn lè lọ́wọ́ èèyàn kankan nàbí èèyàn kan ló pa woman yìí ẹ jẹ́ ká mọ̀ á jẹ́ àríkọ́gbọ́n fẹ́ everybody náà tó wáyé pé nǹkan tá a lè lẹ́nìí nínú ẹ̀ ni á jẹ́ àríkọ́gbọ́n fún wa gọ́vnà kún bí àwọn ọkú tó pa náà kí ló ń hide ń bẹ̀ ẹni kánsà pa ṣé ẹlòmíì ò ní kú mọ́ ni ẹni hypertension pa ṣé ẹlòmíì ò ní kú mọ́ ni àìmọye ẹni tí nǹkan kò mú akọ̀ǹkọ̀sẹ̀ àdẹ̀kú. Yes, they were romancing the body. Yes, wọ́n ní callous behaviour ẹ̀yin tẹ́ gbé ìbònú wọ́n ní police yes ẹni kọ́ lọ́pàá kó everybody lórí ikú ìgbégbé ọ̀run ẹni kọ́ lọ́pàá kọ́ bá intervene ẹ̀yin press ẹ bá lọ bẹ̀ afẹ́ kan sọ ikú tó pa ọmọbìnrin àwọn olówó à ń bẹ̀ the last 4 days yẹn kí ló ṣe surgery mi náà ló ṣe ni dókítà tó bá ṣe surgery yẹn afẹ́ rí bóyá kú tí ò yẹ kó pa ni bóyá surgery tí ò yẹ kó pa ni afẹ́ mọ̀ bóyá bìkan ni mistake yẹn ti wá afẹ́ mọ̀ kí ló dé kí ló ń hide ń bẹ̀ tó bá ṣe gbé àwo náà ló bá ṣe ṣé yẹn jẹ́ tuntun tójú òrìrì ni yín ò jẹ́ yín ò rán kọ́ ló máa ń kọ́ṣẹ́ gbé àwo kọ́ ló máa ń kọ́ṣẹ́ gbé ẹ̀mùlẹ̀ yín ò jẹ́ tuntun ẹ má gbòòrò fáwa ó ṣáà ti lọ ó ti lọ ń sìn ikú ó ti yọ Ọlọ́run ti fi kúbù láṣìírí náà èwo wá ni má jẹ́ àgbọ́ wọ́n lọ ẹ̀yìn wọn fẹ́ sọ ikú tó pa wọn fẹ́ kí ló dé tẹ̀ sọ ikú tó pa tẹ́ ẹ̀ bá ní skeleton kọ́bọ̀dù yín tẹ́ ẹ̀ bá ní nǹkan tẹ́ ẹ̀ ń bò mọ́ra kí lẹ̀ fẹ́ mọ̀ kí lẹ̀ fẹ́ jẹ́ ká mọ̀ ikú tó pa sí. Lawal Ayọ̀ Bọ́lá God bless you ẹ kalẹ̀ kí lẹ̀ fẹ́ ká mọ̀ ikú tó pa sí. a fẹ́ mọ̀ ikú tó pa ọmọbìnrin yẹn we want to know who are very very important ẹ jọ̀ọ́ ọmọ Nàìjíríà fẹ́ mọ̀ afọlọ́run bá bẹ̀yìn ni a fi ìkúnlẹ̀ abiyamọ la fi bẹ̀yìn a fi ẹlẹ́dàá ọmọ yẹn bẹ̀yìn wọ́n ní even the hospital she went to prior to her death can shed more light God bless you gbogbo bẹ̀rẹ̀ ọlọ́pàá máa dé wọ́n á débẹ̀ wọ́n á ṣe investigation fún wa fẹ́ mọ̀ ikú wo ló pa ẹ jọ̀ọ́ Ọlọ́run níjẹ́ káwa náà fọjọ́ ọlọ́jọ́ lọ o ẹnìkan náà ló máa dúró tàwa náà níjọ́ tó bá yá kò dẹ̀ tí ìyá nísàn ló jẹ́ ká dàgbà ká darúgbó ṣùgbọ́n ìdá ìbájọ́ rẹ̀ egbin ọ̀run àsìkò tá a ní ìdí yín nìyẹn dìde. Yeah, honey, you are right, ma. Good talk. I like your program. God bless you. Ọlọ́run nípa wa náà báyìí, Ọlọ́run má pa wá báyìí. Bí sọ pé ara léèyàn sì ni ọ̀tá ẹ̀. A lè sọ, ó lè jẹ́ ipò kan wà nínú àlìkámọ̀ bóyá kú ọmọbìnrin yẹn bóyá wọ ẹnìkan ló ti wá. Tán sọ pásìkò ẹ̀ ló tó àsìkò ẹ̀ ló tó. Tí a bá dẹ̀ wá di kókó tá a bá wá kú tó pa woman yẹn, àwọn ọmọ yẹn wà nínú ewu torí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jà sí ogún property yẹn ló máa bẹ̀rẹ̀ sí ní máa jà sí. Wọ́n dẹ̀ pa àwọn ọmọ yẹn dànù, wọ́n máa ba life àwọn ọmọ yẹn jẹ́. Wọ́n lè lọ máa fún àwọn ọlọ́mọ ní gbóòmù kórí àwọn ọlọ́mọ lọ dàrú kò sí nǹkan tí wọ́n lè ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí nǹkan táwọn èèyàn ò lè ṣe tí wọ́n bá pa àwọn ọmọ yẹn sọ́run wọ́n lè pa wọ́n sáyé wọ́n náà ti yàkuyà ní ṣé àwọn ọmọ lè ṣe yàkuyà fún máa bèrè property wọ́n lè nígbà tí màmá ẹ̀kú tán ló bá lọ́ mú mu kú mu ló lọ́ mú gbé o gbà tí mọ́mí ẹ̀kú tán ni ò gbọ́ràn mọ́ they can do anything trust nobody. Nígbà tí egbin ọ̀run tó ń pòpòpò kàkà kú níbo lẹ wà níbo lẹ ti sunkún pé wọ́n lọ́wọ́ má jẹ́ kẹ́gbọ́n mi lọ wọ́n jẹ́ kẹ́gbọ́n yín kú ṣó fídíò yẹn fún wa ṣé ẹ ṣí èrè ni. Nígbà tí kú fẹ́ mú lọ tẹ́ eré wo lẹ sá wàhálà wo lẹ ṣe a fẹ́ rí gbogbo fídíò yẹn tẹ́ ẹ bá ti ṣó fídíò yẹn fún wa wàhálà you are all crazy gbogbo yín lẹ máa gbẹnu sí speaker bẹ́ẹ̀ ni ẹ gbẹnu sí microphone tẹ́ ẹ bá sọ fún wa. Ẹ̀yin tẹ́ lè ṣó òbí tẹ́ ti ń romance òkú yẹn ṣó òbí tẹ́ ti ń sunkún nígbà tára rẹ̀ ò yá tó sì kì tẹ́ tí rò pé àbọ̀mọbìnrin máa kú ni ó yẹ kẹ́ ẹ ṣe fídíò fún wa ń bẹ̀ kú wọ́n ọlọ́mọdé kó mọ̀ kú báyìí nígbà tí Quadri wà lọ síta táwọn ọlọ́pàá àtàwọn nọ́ọ̀sì tètè dá lóhùn ó ṣe fídíò ń bẹ̀ gbogbo ẹ̀ la rí pé wọn ò dáhùn lóhùn wọn fẹ̀mí òun wéwu ó dẹ̀ padà kú náà ni. A fẹ́ mọ̀ tó pa
bẹ́ẹ̀ ni o wọ́n ní kú tó ń pojú gbẹ̀ ni òwe ló ń pa fún ni ẹnìkan náà ló máa kùyàn kù níjọ́ kan. Yes, one how can Egbe Orun tell her husband in January 2024 that she want to hand over all? God bless you. Nǹkan kan lè ti máa transparent, nǹkan kan lè ti máa ó lè ti máa ṣẹlẹ̀. Ẹ já mi lóyìnbó ta lè lò láàrin yẹn. Nǹkan kan ti ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Ọkọ sọ pé yẹn January ó pè mí, ó lóun fẹ́ kó gbogbo property òun fóun. Gbogbo yín ọlọ́pàá máa kó everybody ṣe ọlọ́pàá ẹjọ́ ẹ ń láti kó everybody. Ta ló mọ̀ bóyá fẹ́ nìkan níbí nìkan bóyá kó fọmọbìnrin yìí jẹ ní bólẹ̀ kílẹ̀ àmọ́ tí ó lè ṣẹlẹ̀. Àwọn kan tún rẹ́rìn bẹ́ẹ̀ ni àwọn kan tún rẹ́rìn níbi bẹ́ríà yẹn ẹ wá lọ káwọn àwọn ló ń bọ̀ wá àwọn ẹlẹ́rìí kó jọ àwárí àwọn important personnel kankan níbi bẹ́ríà woman yìí ṣé bẹ́ẹ̀ ló báàdì tó ni bóbìnrin yẹn ṣe lókìkí tó kò wá sáwọn èèyàn gidi kankan kò wá lọ́rẹ̀ẹ́ kankan tó bá ṣe kò láwọn èèyàn gidi tó ṣe fún ẹ wá lọ káwọn oníbàárà àwọn tó lóhun fún lówó tó fún lóúnjẹ àwọn ẹ wá lọ kó síbi bẹ́ríà no we can't take that from you lè gbà yẹn no we can't take that ẹ jọ.